Fídíò bò kí ló ṣẹlẹ̀? Èyí mo ní fún mi. Irọ́ ọ̀rọ̀ ní ẹjẹ́ bàbá gbajú. Ẹ kí ló dé tẹ̀ ń fídíò? A fídíò for reference. Kọ́ lè mọ̀ pé àbájá wa ni. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? Èyí tàn fídíò. Ẹ máa bá bàbá sọ̀rọ̀. Ẹ bá bàbá wa gbà sọ̀rọ̀. Ẹ̀yin ẹ̀ kámẹ́rà wa ó bẹ̀ ta. Wọ́n sì máa dábàá wò. Lọ́wọ́ máa di pé bóyá ṣé wọ́n wá rí àbí wọn ò wá rí sí kí ni wọ́n sọ ṣé wọ́n bá jà wọn bí wọn bá jà wọn. Alájẹ ìdàlàyé fún wọn. Nígbà tá a wá gbọ́ lánàá wọ́n ní wọ́n wà lẹ́kọ̀ọ́ tó kọ́ parí ìjọba ẹ̀sìn ọba ilé àárọ̀ ọba bẹ́ẹ̀ ẹ̀dá ni àfẹnú náà ní àbáwá tó tó pé àwa dé. Ṣé bàbá mi? Ọlọ́run ní bàjẹ́. Ọlọ́run ní bàjẹ́ jẹ́. Wọ́n náà máa bọ̀ á gbọ́ wọ́n padà. Ìdàkùn bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sọ sí mọ́. Ẹ ṣé mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Èmi tẹ́ ń wò níwájú yín yìí mi kì í sáré nílùú Ìlọrin o, ọmọ bíbí ìlú Ìlọrin gangan ni mí. Ọmọlé Àríàgò, ilé bàbá mi nílé ọmọ Arógun Mọ́sà ní Táíwò Sàlẹ̀, ilé ìyá tó bí mi lọ́mọ níta àmọ́dù, nílé olóróró níta àmọ́dù nílé ìyá tó bí mi lọ́mọ. Sótìyé oko Olúwa àfọ́n láàṣà láfọ́n ni mi èdè ṣàjòjì nílùú Ìlọrin, kódà ọba Ìlọrin gan mọ̀. Sótìyé tẹ́ ẹ bá dé ọjọ́ ọba tẹ́ ẹ dé Ìlọrin gbogbo èmi ní Sáìdì Takúrè gbogbo ẹ̀ ilé ààrẹ Jímbà àyàn gbogbo wọn báyẹn ẹ lè dárúkọ Ṣófúnláyọ̀ ọmọ Àjílé mi kì í ṣàlejò. Sótìyé mi èé sí àlejò. Mùsùlùmí sì ni bàbá tó bí mi lọ́mọ, lè mọ́mù ní bàbá mi. Sótìyé bó tiẹ̀ jẹ́ pé bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ́. Èmi tí ń bá sọ̀rọ̀ mọ́ mọ́ sí bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ àìjà ẹ̀jọ̀ sọ jẹ́kẹ́ tó béèrè pẹ́ńsì ọ̀sìn ìdarí lọ láìpẹ́ ìyá yìí. Ó dàbí pé ẹ̀fẹ́ kí n sọ kò yé mi fún ó dàbí pé ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ kankan mọ́. Máa sọ̀rọ̀ sọ̀rọ̀. Kí ló dé? Nígbà tí wọ́n bá. Kí ló dé? Ṣé tí mo gbé jì ni? Ẹ dákun. Jòkó ní ọjà ájú olè lọ. Mo ní òjòkó ní ọjà. Àwa làwa mú yín ni. Aláwa bá mú yín. Mo ní sàwa mú yín ni. Ìjàlẹ̀ wọn làárọ̀ ìyá ti ń gbàgbọ́. ọjọ́ fún wa tẹ̀lé sílẹ̀ yìí. Ó dẹ̀ ń wò pé bàbá yìí àgbàlagbà ni bàbá yìí náà dẹ̀ ní àgbàlagbà ni wọ́n. Ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n sọ lẹ́nu. Àmọ́ ìdúró tẹ̀ ń ṣe tẹ̀ ń jáná sí ìdúró ìjàlẹ̀ dúró fún mi. Ẹrù òbodò mi ẹni tí ó wọdò ìlòmínú kọ sọtí yẹyin báyẹn ẹrù òbodò mi ẹ sí àlejò nílùú lẹ yìí mi ò dẹ kí sí àjòjì nílùú lẹ yìí sọtí ẹ lè sọ̀rọ̀ mi dáadáa sọtí èmi ò ní ẹ mọ sọ̀rọ̀. so bí ìrìn àjò bóyá ṣe jẹ́ nìyẹn kálukú ìrìn àjò tó mú mi tó fi di pé mo dà báyìí ìrìn àjò àbáwáyé mi sọtí yẹ tó rọ mo nípò adé ni mí èmi tẹ̀lé ń wò níwájú yìí màálìmọ́ ìjọ tí mo dẹ̀ níjọ nà mẹ́fì ìyá mi ò dẹ̀ kí sí àjòjì mi èé sàjòjì mi báyìí adániwáyé ló kádàrá bí báyìí ló kádàrá so àmọ́ pé ẹ wá sí wá pé wọ́n náà ṣẹbọ́ mi báyìí wọ́n náà ṣẹbọ́ ta ni òṣòṣà nínú ilé ta ni òní ìbílẹ̀ tí ń ṣe nínú ilé lè mọ́mù wo ló pé lóòrùn tèmi nílùú lọ. ọmọ tí ẹ gbọ́ ẹgbẹ́ wọn mọ̀ ọ́n jà sálọ àbójẹ bá bẹ́ẹ̀ jà ní o ilé ìlú ẹ̀ lọ́rọ̀ Baba. Ẹ má sọ̀rọ̀ lọ. Ẹ má bọ́rọ̀ yín sùn. Ọba lágbára lórí ohun gbogbo. Mo tún fi ànábì Muhammad mo fi bẹ gbogbo wa. Ọlọ́run ní bàǹkan ní gbogbo wa jẹ́. Èmi ò já o. Àwa náà wá já wà dá. Torí mo ti rí pé bẹ́ẹ̀ ṣe bá wá ìjàlẹ̀ bá. Wọ́n wà dá ìwọ̀nba wọ́n kò tó ibi tó bẹ̀ tí ó jà tẹ̀mí wà ń bẹ̀. Ọ̀gbọ́ kò sẹ́ni ó lè bọ̀ ọjà. Sótìyé ààrẹ mọ ni mí tí mo dẹ̀ gbé dání kò jà.
sotiye bẹ́ẹ̀ dẹ̀ ṣẹṣẹ wáyìí ó kà mí láyà sotiye wàláì tàláì mo fi adániwáyìí mo fi búra mo fi ìyá lódò mo fi búra kò kà mí láyà o wíwá yín ò kà mí láyà èmi ò já o torí mo rí pé ìjàlẹ̀ bá wa ṣé ẹ̀dẹ̀ rí pé gbogbo àwọn ọmọ mi bẹ́ẹ̀ ṣe ń mọ́wọ́ jà àwọn ọmọ mi ní sinmi òṣèlú àníwọ̀n wá jà kò sẹ́ tó wá jà sẹ́mi wọ́n jà ẹ mọ́wọ́ jà ilé ìsọ̀bá ni wọ́n lu ọmọ mi. sọ̀rọ̀ tó sọ́jà sọ̀rọ̀ tó sọ́jà sọ̀rọ̀ tó sọ́jà. ẹ̀yin náà mọ̀ràn ayé sísìn sí ìgbẹ̀yìn sọ̀tẹ̀ ìjẹ́ gbàlagbà sí àwọn tí wọ́n sọ. tó wá dá wọn látọ̀.